agbáradà gbogbo àwa babaláwo gbogbo wa agbáradà àfi ká máa kí fọ́ olè látòrí ọ̀nìrìṣà ẹ̀yin ọba ó dìgbà tó bá pa àwọn ọmọ yín tán kí lẹ jọba lé lórí gangan kí lẹ bá lé lórí ẹlẹ́ba àwọn bá bí wà pàtí náà máa lọ pàtí alọ́dẹ pàtí máa gbé bọ́ọ̀lù àmà náwó pàtí wọ́n dẹ̀ jíyàn pé wọ́n kidnap wọ́n pa àwọn èèyàn ẹ̀yin ọba ẹ̀bà tó yẹ kó máa sọkún gbogbo ẹ̀yin babaláwo gbogbo àwọn babaláwo oògùn dà ẹ̀ kó oògùn jáde àfikẹ́ máa kí fá orí TikTok ibi tó bá ti rí pásítọ̀ tó lu ọlọ́pàá olórí burúkú ni pásítọ̀ ó lè ní tó bá ti rí babaláwo tó lo security olórí burúkú babaláwo ni ó lè ní ẹ̀yin bàbá onífá ẹ̀yin bàbá olóògùn ẹ̀yin alágbára tẹ́ sọ pé olóògùn nígbà tá a bá ti rí ẹni tó lóògùn tó tún gbọ́ ọlọ́pàá agbára ibo lágbára wà nílẹ̀ Yorùbá báyìí kò sí agbára mọ́ gbogbo wa gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri àgbáyé ẹ wò ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lórí àwọn ajínigbé ajínipa tí wọ́n pa àwọn ọmọ Yorùbá ó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ó ṣẹlẹ̀ lẹ́kìtì ó ṣẹlẹ̀ lóńdó state ó ṣẹlẹ̀ lógùn state ó ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà àwa babaláwo àwọn oníṣègùn àwọn olóòṣà kí ni iṣẹ́ tá à ń ṣe ibo lóògùn wà ibo lágbára wà báyìí tí ìjọba ò bá ràn wá lọ́wọ́ ṣáà ò lè ràn wá lọ́wọ́ ni ṣùgbọ́n nìkan táwọn bàbá wa ń lò láyé àtijọ́ àwọn òòṣà tí bàbá wa ń pè láyé àtijọ́ tó ń jẹ́ wa yẹn dà àwọn oògùn tá a fi ń rólẹ̀ yẹn dà àwọn agbára tá à ń lò gan láyé àtijọ́ dà gbogbo ìwọ tí ó jẹ́ babaláwo ó jẹ́ oníṣègùn agbára tá ẹ̀ lò láyé àtijọ́ dà ẹ wo bọ́n ṣe pa àwọn student lọ́yọ̀ọ́ wọ́n pa tíṣà wọ́n kó student wọ́n kidnap gbogbo wọn ibo lẹ wá wà ibo lágbára yìí wá gbà gangan ibo lágbára wà tó jẹ́ pé wọ́n wá kidnap àwọn Yorùbá ẹ̀yin lọ́balọ́ba ibo lẹ wà ibo lágbára bàbá wa wà àwọn tẹ̀ kífá ẹ̀yin ò kífá ẹ̀yin ò rárí agbára tẹ̀ fi ń rárí dà agbára tí ẹ fi ń gbé obìnrin wọ gbódù dà ẹ jẹ́ ká gbára ìpapọ̀ ká fi ìrárí sílẹ̀ náà ẹ jẹ́ ká lọ fèsì àwọn kidnapper yìí ẹ rí ẹ̀yin bàbá onífá ẹ̀yin bàbá olóògùn ẹ̀yin alágbára tẹ́ sọ pé olóògùn nígbà tá a bá ti rí ẹni tó lóògùn tó tún gbọ́ ọlọ́pàá ẹni tó lóògùn ọlọ́pàá tún gáìdì ẹ̀ ẹ̀wọ̀n pásítọ̀ ẹ̀wọ̀n àwọn Adébóyè ẹ̀wọ̀n àwọn Kúmúyì ọlọ́pàá náà ló ń gáìdì wọn ṣé Jésù ò ṣiṣẹ́ mọ́ ni ẹ wá wo àwọn lèmọ́mù àwọn àfà àwọn security ló máa gáìdì wọn ṣé ànábì ò ṣiṣẹ́ mọ́ ni ànábì ò lágbára mọ́ Jésù ò lágbára mọ́ kò sí kan tí Jésù lè ṣe ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì ẹ̀yin pásítọ̀ ńláńlá látòrí Adébóyè Kúmúyì gbogbo wọn bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ lè pe Jésù kó dá yín lóhùn nílẹ̀ Yorùbá kí àwọn ajínigbé bá pa ọmọ ká bá pa ilẹ̀ Yorùbá run ẹ̀yin babaláwo nífẹ̀ẹ́ ẹ̀yin babaláwo ẹ̀yin olóòṣà ńlá lẹ́kìtì lọ́yọ̀ọ́ lógùn state lẹ́kọ̀ọ́ ẹ̀ lágbára mọ́ ni kò ságbára mọ́ àfi ká ẹgbẹ́ ọlọ́pàá kó máa gáìdì yín ẹ̀rẹ̀ sọ pé ẹ̀ lágbára ẹlòmíà kó gbogbo nǹkan jáde á lò lágbára ọlọ́pàá ló ń sọ wọ́n wá kidnap èèyàn ibi tó bá ti rí pásítọ̀ tó lu ọlọ́pàá olórí burúkú ni pásítọ̀ ó lè ní tó bá ti rí babaláwo tó lo security olórí burúkú babaláwo ni ó lè ní gbogbo ẹ̀yin babaláwo gbogbo àwọn babaláwo oògùn dà ẹ kó oògùn jáde àfikẹ́ máa kí fá orí TikTok àárín kankan tó ẹgbẹ́ mo rí pé kò sóògùn mọ́ kò ságbára mọ́ nílẹ̀ Yorùbá mọ́ èèyàn wá sí di èṣù lọ́ṣùn pásítọ̀ ó wá sí di èṣù nígbà tó dé di èṣù tán àwọn kan wá lọ bí ajá sínú ṣọ́ọ̀ṣì ẹ̀yin tẹ́ ẹ wà tẹ́jẹ́ babaláwo ẹ lè lo agbára kí èṣù gan ọkọ lọ ṣe ẹ tẹ́ ní láti sọ̀rọ̀ ẹ rí pé kò ságbára mọ́ ẹ lọ sí ṣọ́ọ̀ṣì ẹ lọ ń bẹ ajá sí ṣọ́ọ̀ṣì agbára ibo lágbára wà nílẹ̀ Yorùbá báyìí kò sí agbára mọ́ Sunday Adéyẹmọ ìwọ tó sọ pé ó fẹ́ jà fúnlẹ̀ Yorùbá kò sí agbára mọ́ kò sí kankan mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n lè fẹ́ gbàṣẹ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì kò ságbára mọ́ wọ́n wá kidnap wọ́n wá pa àwọn ọmọ student àti tíṣà ẹni bọ́ ṣe pa wọ́n lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ lẹ́tí jóyè Ọ̀yọ́ ní Ìgbòho wà Ọ̀yọ́ ní Sunday wà lẹ́kìtì kò ságbára lẹ́kìtì mọ́
kò ságbá l'Ondo state, kò ságbá ní Ọ̀ṣun state, kò ságbá ní Ògùn state, kò ságbá Lagos state. Nílẹ̀ Yorùbá kò ságbára kọ́. Ẹ̀yin babaláwo òjijì tẹ́jẹ́ pé àfikà ìkífá lásán. Àwọn agbára tá a lè fi jà ń kọ́, àwọn agbára táwọn babaláwo lò nílẹ̀ Yorùbá ń kọ́. Ògèdèngbé agbógungbòrò, àwọn agbára tí Ògèdèngbé lò ń kọ́. Mọ́remí Àjànṣorò, àwọn agbára tó lò ń kọ́. Ibo lẹ gbé sí? Àfikà máa kí fún òjijì, àfikà máa rí àwọn ìyá òòṣà. Ó gbé fọ́wọ́n àná ẹni agbára dà, gbogbo àwa babaláwo gbogbo wa agbára dà, àfikà máa kí fún olè lórí TikTok. Àwọn apàṣẹ olè, àwọn apàṣẹ gálà gbogbo wọn pọ̀ sórí TikTok. Àwọn máa náwó agbára tí a fẹ́ lò dà á pera wájọ. Àfikà máa pè àwọn blogger, gbogbo ẹ̀yin blogger ẹ lọ síbi tó ti kidnap báyìí, kẹ́ lọ gbé gbogbo nǹkan tó kidnap jáde, kẹ́ máa ṣọ́ ẹ̀rọ social media, kẹ́ máa táàgì ẹ̀ gbọ́dọ̀ agbára wà gangan. Wọ́n dẹ̀ ti pa gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba látòrí ọ̀nìrìṣà, ẹ̀yin ọba ó dìgbà tó bá pa àwọn ọmọ yín tán kí lẹ jọba lé lórí gangan, kí lẹ balẹ̀ lórí ẹlẹ́ba. Àwọn bá bí wà pàtí náà máa lọ pàtí, alọ́dẹ pàtí máa gbé bọ́ọ̀dù àmà náwó pàtí. Wọ́n dẹ̀ jíyàn pé wọ́n kidnap, wọ́n pa àwọn èèyàn. Ẹ̀yin ọba tó yẹ kó máa sọkún, ọba tó yẹ kó máa sọkún, ọba ètò tó yẹ kó máa sọkún pé àsìkò tiwa náà ní gbogbo kan dàrú. Ọba Ọ̀yọ́ Aláàfin báyìí, Ọ̀wọ́ adé, ibo ló wà àfi kẹ́ máa wù gàgàgàgà káàkiri. Ògùdà pé babaláwo jọ Ọ̀wọ́ adé kó gbé gbogbo àwọn oníṣègùn owó tó wà lọ́wọ́ ẹ tẹ́ fi ra mọ́tò láì ẹ fi kóògùn jáde náà. Kí ni problem yìí? Ẹ pé àwọn aláwo gidi ẹni kan gbóògùn jáde, ẹ bọ́ onílẹ̀ náà. Káwọn onílẹ̀ bá túnṣe àwọn bandit kọ́ dẹ̀ bá para wọn dànù. Èwo lẹ ṣe bẹ́ẹ̀? Àtàwọn oníṣègùn ńlá, àtàwọn pásítọ̀ olè, ẹ̀yin pásítọ̀ látòrí Adébóyè Kúmúyì, ẹ máa ṣe crusade, ẹ máa ṣe gbogbo ẹ̀, kò sójú tú bẹ́ẹ̀, wọ́n dẹ̀ kidnap lọ. Àfi kẹ́ máa fi ọlọ́pàá gáàdì ara yín, sójà ló ń gáàdì yín náà. Kò sí Jésù lọ́dọ̀ yín mọ́, Jésù gáàdì yín mọ́. Gbogbo àwọn babaláwo náà, àwọn oníṣègùn náà, gbogbo àwọn babaláwo àfẹ́nu, babaláwo ẹnu ni wá, oníṣègùn ẹnu, olóòṣà ẹnu. Àwọn olóòṣà tẹ́ pé obìnrin olóbìnrin náà máa bá sùn lọ́ bá fẹ́ fi joyè, kàbí kọ́ máa ba yé èèyàn kọjá, kẹ́ lọ́ máa fi owó, kẹ́ máa fi àwọn blogger, kẹ́ máa gbé fídíò fáwọn blogger oníṣègùn fún rẹ̀. Ó máa ṣe o, ibo là ń lọ? Ẹ jẹ́ ká fìjọba sílẹ̀, náà. Ẹ jẹ́ káwa náà jáde fúnra wa náà. Bóyá ìjọba ò ní dá sí wa, ẹ jẹ́ ká jáde nígbà tó bá lè pàṣẹ ìlú ẹ̀, torí pé kọ́ máa bà fún sálárì, ọba ò ní lè pàṣẹ pé ẹ̀yin ìlú mi ẹ jáde, ẹ tò lọ́wọ́ wọ́n jáde. Irọ́, ọba ò lè ṣe yẹn torí pé sálárì owó ò ní dọ́wọ́ ẹ̀ mọ́. Kábíyèsí Olódùmarè, ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ lọ. Bí a ti mọ̀ gbàgbọ́ wípé onílẹ̀ gbogbo àwọn bandits onílẹ̀ á mú wọn, gbogbo àwọn bandits pátápátá àti wọ́n tó ran àwọn bandits lọ́wọ́, gbogbo yín ilẹ̀ á mú yín o. Gbogbo yín pátápátá àtàwọn tẹ́ ẹ finance àwọn bandits, tẹ́ ẹ finance kidnap àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ kéékèèké tó wà school, gbogbo yín pátápátá ẹ ní kíje